Ẹ̀yin èèyàn ilé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Bí a ṣe gbọ́ wọ́n ní ìjà burúkú ó bẹ́ sílẹ̀ láàrin Portable àti Bobrisky lẹ́yìn ohun tí wọ́n fi ránṣẹ́ síra wọn. Ẹ jẹ́ ká jọ gbọ́ gbogbo gist yìí. Habib Òkìkíọlá ó bínú tọ̀ ó bá Bobrisky wọ ṣòkòtò kan náà. Ẹ jẹ́ ká jọ gbọ́ gbogbo nǹkan tí wọ́n sọ síra wọn. Èyí tí àwọn èèyàn ń pè ní Portable Sàásù ó sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí lágbára díẹ̀ sí Bobrisky o. Bẹ́ẹ̀ ni ó fi ohùn ránṣẹ́ sí gbajúmọ̀ ọkùnrin èyí tí ó ń pèrè ní obìnrin tó ń jẹ́ Idris Ogunleye Ọlánrewájú tí gbogbo àwọn èèyàn ń pè ní Bobrisky. Òun àti Portable wọ́n wọ ṣòkòtò kan náà o. Ìjà tí wọ́n ń jà yìí ó wáyé nítorí àmì ẹ̀yẹ èyí tí Ẹniọlá Àjàó pè wọ́n sí láti wá ṣe ẹni tó múra dáadáa jù pẹ̀lú gbogbo àwọn obìnrin oríṣiríṣi àti mojist wá lánàá. Ṣùgbọ́n ọ̀rọ̀ tí Portable sọ òun ni a fẹ́ torchlight sí. Wọ́n ní Ẹniọlá Àjàó ṣe premier. Wọ́n ní ó pe gbogbo àwọn obìnrin actress pé òun fẹ́ kí wọ́n múra gẹ́gẹ́ bí nǹkan tí ó wà nínú premier yìí. Èní kọ́nà tí ń ṣe bẹ́ẹ̀ tó jẹ́ pé wọ́n á múra gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ movie yẹn ni wọ́n ṣe múra. Àmọ́ nǹkan tó ṣẹlẹ̀ wọ́n ṣàní pé Bobrisky òun ló gbé igbá orókè ẹni tó múra jù. Wọ́n dẹ̀ fún ní 1 million naira. Àwọn èèyàn yarí. Wọ́n ní kò yẹ kí wọ́n pe Bobrisky mọ́ àwọn obìnrin. Wọ́n ní kò yẹ kó jáde. Bobrisky ò ń ṣe obìnrin. Wọ́n ní ọkùnrin ni. Wọ́n ní kí ló dé tó jẹ́ pé ìgbà tí wọ́n pe gbogbo àwọn obìnrin ó jáde. Premier yìí ó wáyé ní ìpínlẹ̀ Èkó ní alẹ́ Sunday ni wọ́n ṣe premier yìí. Lẹ́yìn tí wọ́n kéde Bobrisky gẹ́gẹ́ bí ẹni tó gba 1 million pẹ̀lú ìmúra ẹ̀, gbogbo àwọn èèyàn ló bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ lórí social media wípé kò yẹ kí wọ́n fún Bobrisky ní owó yẹn, wípé ṣé ọkùnrin ni Bobrisky ni àbí obìnrin ni Bobrisky. Wípé ńgbà tí wọ́n ń pe àwọn obìnrin jáde tí wọ́n múra jù, wípé ṣé ó yẹ kí Bobrisky jáde. Wípé ṣe bí kò ń ṣe obìnrin ni Bobrisky. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n fara mọ́ nǹkan tí àwọn adarí ètò náà ṣe. Wọ́n bínú wípé ojúṣàájú ni wọ́n ṣe ní orí ètò yìí. Wípé kò yẹ kí wọ́n fún Bobrisky ní 1 million èyí tó gbà wípé òun múra ju gbogbo àwọn obìnrin tó wà ńbẹ̀ lọ. Wípé nítorí Bobrisky ò ń ṣe obìnrin, wípé ọkùnrin ni. Portable jáde ó ní àmì ẹ̀yẹ yìí kò tọ́ sí Bobrisky, pé kò yẹ kí wọ́n fún Bobrisky ní àmì ẹ̀yẹ yìí. Ó sọ pẹ̀lú yẹ̀yẹ́ wípé ṣebí gbogbo ènìyàn ló mọ̀ pé ọkùnrin ni Bobrisky kì í ṣe obìnrin. Ó tẹ̀síwájú ó ní ṣe bí ayédèrú obìnrin ni Bobrisky ń ṣe. Ó ní pẹ̀lú gbogbo àwọn arẹwà obìnrin tó ń ṣe tíátà tí ó wà níbẹ̀, ó ṣe jẹ́ Bobrisky nìkan ni wọ́n rí mú. Pé òun ni obìnrin tó dáa jù. Wípé ṣé ojú ń tì wọ́n ni ṣàbí ojú ń dùn wọ́n tí wọ́n fi máa lọ mú irú Bobrisky pé òun ni obìnrin tó dáa jù. Ó ní Bobrisky tó jẹ́ pé owó ló fi ṣe ìdí, owó ló fi ṣe ọyàn. Ọ̀rọ̀ tí Portable sọ yìí ó bí Bobrisky nínú, bí àwọn méjèèjì ṣe kò sí ìjà nìyẹn o, tí wọ́n bẹ̀rẹ̀ sí bú ara wọn ní orí social media. Wọ́n ní ohun tí wọ́n ti ká sílẹ̀ ni wọ́n fi ránṣẹ́ lórí social media. Wọ́n fi ohun ránṣẹ́ síra wọn, wọ́n ń búra wọn, wọ́n ń sọ̀rọ̀ burúkú síra wọn, wọ́n ń ṣépè fúnra wọn. Wọ́n ní bí Bobrisky ṣe dá Portable lóhùn wípé olórí burúkú ológun àná ni Portable. Ní aṣèrè ṣé mi jọ àwọn tí ìwọ ń gbé kiri ni? Ní àbí èmi jọ àwọn olórí burúkú tí ò ń fún lówó ni? Ó ní ayé ẹ̀ dẹ̀ máa bàjẹ́ ni, ayé èyí ẹ̀
ayé bàbá ẹ̀, ayé gbogbo ilé yín, gbogbo wọn ló máa bàjẹ́. Gbogbo yín jọ máa ṣòfò ni olólórí burúkú játijàti aṣèrè. Ó ní òun máa gbé ìyá ẹ, màá gbé ìyá ẹ, wọn ò dẹ̀ ní rí ẹ mọ́. Ṣebí wọ́n gbé ẹ ni, níbo lo lọ látijọ́ yìí? Ó lóun máa gbé ìyá ẹ. Bobrisky ló ń sọ gbogbo ọ̀rọ̀ tá à ń sọ fún yín yìí o. Ó ní èmi á gbé ìyá ẹ, wọn ò dẹ̀ ní rí ìyáláyá ẹ mọ́. Ó ní peanut ni mò ń gbé lọ wádìí iye tí wọ́n ń talẹ̀ ní peanut. Ó ní ilẹ̀ peanut, ó ní ó lé ní 460 million naira. Ó ní ibi tó ń gbé nìyẹn. Ó lóun ò ń ṣe àwọn tó yẹ pé Portable ń bọ̀. Ó lóun ò ń ṣe àwọn tó yẹ pé Portable ń bọ̀ o. Ó ní ṣé òun àti Portable ṣáwọn wà ní class kan náà ni, tó jẹ́ pé ibi tí Portable ń gbé bí ilé òòṣà ní ilé Portable. Ó ní orí mi ibi tí mò ń gbé tí Balongo fi mí ṣe aṣojú sí orí social media. Ó ní olórí burúkú ẹ̀ ló ń bá wọn sọ̀rọ̀ lábẹ́lẹ̀ kí wọ́n yàn ẹ́ ní aṣojú wọn. Tí n bá ráyè tí ẹ máa wò ẹ máa tún gbé ìyá ẹ ò ní kúre. Ó ní àwọn ọmọ tó ń bí kiri tó lè tọ́ wọn tó kàn ń bímọ kiri bí ajá. Ó ní àwọn ọmọ billionaire, ọmọ gidi ń sọ̀rọ̀. Ó ní àwọn ọmọ olóòórùn, ẹni tí ò kí ń fọ ẹnu ẹ̀ tó ń gbé inú gọ́tà náà ń sọ̀rọ̀. Ìpè ṣóun àti Portable wà nínú kíláàsì kan náà ni. Kó tutù rárá ni ọkùnrin tó ń pe rẹ̀ ní ìdààmú àdúgbò ló fi ohun tiẹ̀ ló fi ránṣẹ́ sí Bobrisky. Ẹ jẹ́ ká jọ gbọ́ nǹkan tí Portable sọ. Ó ní ìyẹn ìwọ níbo ló fẹ́ rán mi lọ tí mi ì tí ì dé rí. Ó ní kì í ṣe ìwọ lòun hùwà tí ò dáa ni. Ìwọ kọ́ ló ń bá ọkùnrin bíi tiẹ̀ sùn ni. Àbóbìnrin ni ẹni. Ṣé olóbò ni? Ṣé bókó ló wà nídìí ẹ̀? Ó ní ìwọ tó ní nǹkan ọmọbìnrin. Ó ní ṣe bí ọkùnrin bíi tèmi ni ẹ́. Ó ní báwo lo ṣe wá di obìnrin òjijì? Ó ní o wẹ́, o kéré. Ó ní o wá sọ̀rọ̀ ẹ di obìnrin àpàpàǹdodo tó ń bá ọkùnrin ẹgbẹ́ ẹ lò pọ̀. Ó ló yẹ kọ́lọ́pàá gbé ẹ ni. Ìwọ aláìlójútì ẹ̀dá yìí. Portable ló ń sọ gbogbo nǹkan tá à ń sọ fún yín yìí o. Portable tẹ̀síwájú, ó ní o máa ṣẹ̀wọ̀n. Èmi ò rán ẹ o. Ó ní òun máa tú Bobrisky síta wípé iṣẹ́ aṣẹ́wó ni Bobrisky ń ṣe kiri. Ó ní ọkùnrin ni Ọlọ́run dá ẹ, olórí burúkú ò ní jèrè aṣẹ́wó. Oníranù ara ẹ̀, ó fowó sọ ara ẹ̀ dobìnrin, ó lọ ń ṣọyàn, ó lọ ń ṣèdí, ó sọ̀rọ̀ ẹ̀ dobìnrin àpàpàǹdodo. A wá máa gbọ́n makeup oríṣiríṣi sójú, a máa ṣẹ́jú pèpèpèpè bíi bèbí. Wọ́n ní Portable sọ̀rọ̀ ilẹ̀kùn. Ó ní o wá gbéra, ó lọ gba àmì ẹ̀yẹ obìnrin. Ṣé obìnrin ní ẹni àbọ́kùnrin? Ní jẹ́ kí wọ́n já ẹ sí òò. Ó ní kí wọ́n já ẹ sí òò. Ṣé o lè ṣí igbá yẹ kó ṣígẹ̀ sóhun? Kó ṣígẹ̀ sóhun Portable. Ó ní àbí kì í ṣe pé wọ́n bá ẹ sùn náà fi fún ẹ lówó ni. Ó ní màá tú àṣírí ẹ, ọlọ́pàá máa gbé ẹ ta ni ò mọ̀ ẹ́ wípé aṣẹ́wó ni ẹ́. Ó ní ṣùgbọ́n òun ọmọ ológo lòun o. Òun ṣiṣẹ́. Ó ní iṣẹ́ ọwọ́ òun ó tó òun jẹ. Èmi ọkùnrin takuntakun, ọkùnrin ni mí. Portable ló ń sọ gbogbo ọ̀rọ̀ yìí o. Ó ní òun ní nǹkan ọmọkùnrin, ó lóun ò yí padà sí obìnrin. Ó ní inú dẹ̀ dùn wípé ọkùnrin lòun. Ó ní ìwọ ń pè ó ní onídọ̀tí. Ó ní ṣe bí ìwọ ni ọkàn ẹ ò mọ́. Ó ní ta ni onídọ̀tí nínú òun àti ẹ. Ó ní ìwọ tó jẹ́ pé ẹgbẹ́ ọkùnrin bíi tiẹ̀ ló ń bẹ́ ẹ sùn. Ó ní ṣe bí ìwọ lo nídọ̀tí. Ó ní inú ẹ ò dùn bí Ọlọ́run ṣe dá ẹ, ò dúró déédéé bí Ọlọ́run ṣe dá ẹ. Ó wá lọ ń ṣọyàn, ó lọ ń ṣèdí, ó ń yíra padà, ó sọ̀rọ̀ ẹ dobìnrin àpàpàǹdodo. Ó ní ìwọ ẹran tó yẹ kán so lókùn pa. Ó ní kò síbi tó lè wọ́n lọ. Ó ní ìwọ ni wọ́n máa tì mọ́lé. Ìwọ ló lójútì, ìwọ ló ń ṣèdí, ìwọ ló ń ṣọyàn, ìwọ ló ń bọ́kùnrin ẹgbẹ́ ẹ lájọṣepọ̀. Ó ní ta ló bí ẹ, fún wa ní orúkọ bàbá ẹ, fún wa ní orúkọ fámílì yín. Ó ní fún wa ní déètì ọjọ́ tán bí ẹ ká lè mọ̀ bóyá ọkùnrin ni ẹ́ tàbí obìnrin.
ó ní ìwọ ló máa tì ń mọ́lé, ó ní òun ò kí ń ṣe ọmọ rádaràda, ó lọ́mọ ológo lòun. Ó ní ṣé òun lòun kọ́kọ́ fi text message ránṣẹ́ sí ẹni. Yàtọ̀ sí ohun tí wọ́n fi ń ránṣẹ́ sí ara wọn yìí, oríṣiríṣi ọ̀rọ̀ òun ni wọ́n ń sọ síra wọn. Wọ́n ń búra wọn, wọ́n ń gbéra wọn ṣépè lórí social media. Àwọn èèyàn sọ̀rọ̀, wọ́n ní bí Bobrisky ṣe ń ṣépè burúkú fún àwọn ọmọ Portable yẹn, wọ́n ní kò dáa. Wọ́n ní kò yẹ kó máa ṣépè fún àwọn ọmọ Portable. Wọ́n ní ṣé àwọn ọmọ Portable ló ṣẹ̀ ni àbí Portable ló ṣẹ̀? Wípé kò yẹ kí ó máa gbé àwọn ọmọ ọlọ́mọ ṣépè. Nítorí pé èpè tí Bobrisky ń gbé Portable ṣẹ̀, ìkan nínú àwọn tó bímọ fún Portable, ọni Berry, wọ́n ló jáde, wọ́n ló bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ wípé kó jọ kó má ṣépè fáwọn ọmọ tòun o. Obìnrin yìí pariwo, ó ní Uncle Bobrisky yìí nǹkan kò gbúdọ̀ ṣe àwọn ọmọ òun o. Tẹ́ ẹ̀ ń bá jà ní kẹ́ ẹ gbájúmọ́. Èwo ni pé àwọn ọmọ máa kú. Èmi ò kí ń rí àgbàlagbà fí o, ẹ má jẹun wojú yín o. Ó ní ṣé ẹ mọ bí ọ̀rọ̀ ọmọ ṣe rí lára. Ó ní ṣé ìrìn àjò oṣù 9, ó ní ṣó wá kéré ni. Ó ní ìgbà tẹ́yìn ò tiẹ̀ kúkú bímọ, ó rọrùn bẹ́ẹ̀ lẹ́yìn náà òbí kan. Ó ní nǹkan tó ń ṣàmọ̀ ní pé nǹkan kò gbúdọ̀ ṣe ọmọ títòun o. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní gbogbo àwọn tó ń dá sọ̀rọ̀ lórí social media. Wọ́n ní wọ́n bá pariwo pé ẹ̀yin tẹ́ ẹ bímọ fún Portable ẹ jáde o. Ẹ dáwọ́ jọ lé Bobrisky lórí o. Ẹ jẹ́ kí ìṣọ̀kan, ẹ jẹ́ kó wà láàrin yín o. Torí gbogbo èpè tó ń gbé yín ṣẹ́ yìí ó ti pọ̀ jù o. Wọ́n láwọn èèyàn bá ń rúná sí lórí social media. Láti gbèjà Portable, ẹ dìde ẹ gbèjà Portable, gbogbo ẹ̀yin tẹ́ ẹ bímọ fún Portable. Wọ́n ní bí gbogbo àwọn tó wà lórí social media bó ṣe ń pariwo ní o. Ìjà Portable àti Bobrisky ó ń lọ lọ́wọ́lọ́wọ́ o. Àmọ́ bí tó máa já sí o. Ó ń gbóná sí lójoojúmọ́ ni o. Ẹ̀yin ará ilé. A mú ọ̀rọ̀ yìí wá láti iléeṣẹ́ Mashola Gist TV. Kí Ọlọ́run kí ó ran gbogbo wa lọ́wọ́. Àmín.